jẹ́ wá lórí báyìí. Ọlọ́dìyẹ ni láàárọ̀ olóńgbò ni wáyé mi. Mo ti pe nọ́mbà ẹ̀ severally kò lọ. Luckily ó ti rán ọmọọṣẹ́ kan sí mi kó bá mi fix mọ́tò mi. Ìyẹn ni mo wá trace náà mo wá pè é ṣe kí mo kó sick. Àrùn ìjà àwọn fà wọ́n díẹ̀. Ọ̀dọ̀ mi ò fi ògbó yẹn kẹ́ di wọ́n lè rí ẹ̀kọ́ lọ sí hospital ni náà. Wọ́n ń lo oògùn náà, wọ́n ń lo oògùn. Bàbá sá ti di ṣáájọ. Bàbá ti ṣáájọ. Wọ́n ń lo oògùn náà. Àwọn yẹ. No, ilé yìí mo fi ògbó wrong. Àṣàkùn. Ẹ jẹ́ kí wọ́n lọ sí hospital gangan kí dókítà ti máa tọ́jú wọn lọ́dún máa prescribe ògùn fún wọn. Àwọn àṣàpọ̀ ìgbà mi náà ó máa ń yíwọ́. Ṣé you understand? Ọmọ ń bẹ̀rù abẹ́rẹ́. Ègbón mo kí ní ọ̀rẹ́ ní bàbá mi gbọ́ kú ní o. Ilé ẹ̀gbọ́n gbogbo ẹgbà ṣe ilé o. Ẹ̀gbọ́n ẹ má máa mú wọn rọ̀, ẹ má jókòó tí wọ́n bá yẹ. Ẹ jẹ́ kó lọ sí hospital lọ bẹ́ẹ̀. Ara rẹ̀ ti ń yá. Tó ṣe wà yìí ń tọ́jú sí kíṣẹ́ mẹ́ta ní ìjẹun. Òtítì bí o sì máa jẹ iṣẹ́ mẹ́ta tí ò ní rẹ̀. Àwọn bàbá fi dọ̀lá nìsín, ó bá ti kó àṣàpọ̀ ìtọ́jú ẹlú àníyèsí. Gbogbo rẹ̀ lọ. Pírọ́blẹ̀mù tí mẹ́mbẹ̀ ni pé búgan ti mẹ àìkàn fẹ́ jẹ́. Bó bá ti jẹ́ búgan nìsín tó fomi tẹ̀. Ara rẹ̀ ó dàbí Ẹ kú tọ́jú. àwa náà àkókò dúró, ẹrù wa la dúró sí. Lówó sí bẹ́ẹ̀ ẹrù náà ni ẹrù tá a dúró tì náà ní ọkọ mi. Tẹ́ tún sáré ni. Kọ́ọ̀tù sí. Wọ́n lọ fọwọ́ ẹ̀rọ àwọn ẹlẹ́gbẹ́ òsì. Àwọn ẹrù kọ́ ló máa sọ sí.